Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. 2820 kobo. Mr. ẹ má bínú torí Ọlọ́run ẹ má pé ẹ̀kan ní orúkọ yín o. Mr. Oyewole 50,228 naira 20 cents. Ìyàwó Àjọkẹ́ 22,000. Ìyàwó Afúta 2,000. Ẹ ṣé mo dúpẹ́ o pé tẹ́ fún wa lówó ẹ̀ ní dààmú. Just mark it ready. Yorùbá. Ṣé Yorùbá Wuyi fans? 1,000 naira from Adefisoye. 1,000 naira. Adefisoye. It shows pé àwọn tó ń fún wa ní 1,200 yìí tí wọ́n bá ní jù bẹ́ẹ̀ lọ ó ṣòkan máa fún wa jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé ẹ wò mo dúpẹ́ mo kàn dúpẹ́ ni because àwọn pípù yìí àmọ́ ọ̀nà ibi tí wọ́n ń gbà o. Àṣírí wọn wá fi àṣírí. If you are my fan, we are supporting Ìró Ẹkùn. Ayọ̀bá yẹn bá wa gbóhùn sókè. Àti gbé kọ́ lórí fóònù. Ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Nigeria account ilẹ̀ ń wò lórí platform ní àṣẹ. Kò ní fi ẹ́ sílẹ̀. Àṣẹ. Torí gbogbo yẹn ń gbìyànjú yẹn Ọlọ́run máa bá mi déyànjú yẹn ládé. Àṣẹ. Mo wá fẹ́ kó ṣe nǹkan fún wọn. Kí ni? Torí mi rí nọ́mbà yẹn mo fẹ́ kó sẹ́ndì nọ́mbà yẹn sí mi. Mo bá kan tèmi náà bá lágbára. A sẹ́ndì ẹ̀. Ó dáa ẹ ṣeun gan. Màá sẹ́ndẹ̀ sí. Àmọ́ kẹjọ sẹ́ndì àkáǹtì yẹn tí mi ń sì kí forward ẹ̀. Sẹ́ndì ẹ̀ sórí mo ti pin ẹ̀ sórí YouTube. Mo ti pin ẹ tẹ́bẹ̀rẹ̀ Nigerian number ó ní mo ti pin sórí YouTube yìí. Àmọ̀kẹ́ Ọlájọbí mo ti pin sórí YouTube tẹ́bẹ̀rẹ̀ account number Nigeria ó ní mo ti pin yẹn. Àmọ̀kẹ́ jọ send ẹ̀ sórí fóònù eléyìí kì í ṣe private number mi o. Ayọ̀bá mi bá wa gbóhùn sókè. Ayọ̀bá mi bá wa gbóhùn sókè ẹjọ́. Ṣé wàá ń bẹ̀? Ayọ̀bá mi ṣe wà ń bẹ olórí ẹgbọ́n sókè. Ayọ̀bá mi máa drop yín o. Ẹ bá wa gbọ́n sókè sà. Ẹ kú dédé àsìkò yìí sà. Ìyá mi evangelist òkè ìyá mi Yorùbá wí ẹ̀jẹ̀ pé. Ẹ ṣeun. Táwọn ọba ní àná máa fi dá sí ọjà ìparí àtòwò yẹn ní orí kiri. Ẹ má bọ̀ lórí YouTube àti lórí Facebook Yorùbá Wuyi ẹ lọ wo ń bẹ̀. Mi ì mọ̀ ṣe lórí TikTok gbogbo nǹkan tẹ́ ń wò yìí mi ì mọ̀ ṣe. Ó wà lórí Facebook ó wà lórí YouTube. Don't tell me don't mention your name o. And if you don't want me to mention your name don't give us money o. Ẹ send the receipt bàbá wa àbí ìyá wa ni tí wọ́n jẹ́ tani I am not going to come online kini kan please don't mention my name please sir ẹ bá wa fi receipt owó tẹ́ fi ṣe gbọ́dọ̀ àrí receipt yín tẹ́ bá send owó sí wa ẹ bá wa send the receipt sí mi ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín àní mention orúkọ yẹn àbẹ̀tẹ̀ máa mention ìbẹ̀rẹ̀ orúkọ yín tó bá pẹ́ adé fún mi lẹ́ ń jẹ́ a máa mention adé àwọn èèyàn tó ń kọ owó yẹn kalẹ̀ wà níbí so mi ìfẹ́ send kankan sí mi kí n má mention ẹ̀ síta ẹ má bínú yes ma'am. Nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní ìgbà mítìrì ẹ̀mí kò ṣẹlẹ̀ sí èmi ò kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí mi kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí yẹn ogún yẹn ò lè ọ̀dọ̀ tèmi kọ́ yẹn ọ̀dọ̀. nísìnyí àti nígbà tí Chief Sunday Igboho everybody bàbá Kítóyè so àwọn èèyàn wá ń lò ó àti pé wọ́n gbowó lọ́wọ́ àwọn ni ẹ̀yin jẹ́ kó pẹ́ ìfẹ́ kọ́ dá orúkọ
yín orúkọ tẹ́ bá fẹ́ kọ dá ẹ̀kọ́ sílẹ̀ Yorùbá kò yọ lè gbowó lọ́wọ́ yín kó má lè sọ fún pọbílìkì pé iye èèyàn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ dárúkọ yín. Àmọ̀kẹ́ send àkáǹtì yẹn sí mi nísìnyí náà. Àmọ̀kẹ́, are you there? Tiwa mo já sí lónìí. Àkáǹtì èwo ń bẹ̀? Èwo lẹ fẹ́? Àkáǹtì èwo lẹ fẹ́? Nàìjíríà àkáǹtì ẹni sùúrù sà, ẹni sùúrù máa ń fàjẹ́ bí. Nàìjíríà àkáǹtì yẹn lórí kínní, lórí íńtánẹ́ẹ̀tì, lórí ṣó tí mò ń ṣe. Àti rí náà ní kókó. Ọ̀gá ẹ má wọ́n máa sẹ̀dẹ̀ sí Àmọ̀kẹ́. Send ẹ̀ sórí bíbí yìí náà. Torí Ọlọ́run bá mi send ẹ̀ sí WhatsApp ní Adéra Mútẹ̀ ní tiẹ̀. Ayé wá pè ní yẹ. Àṣẹ màá nì. Mo kàn rí láìfù ní o, mo bá lórí WhatsApp ní ẹgbẹ́ àti ẹ̀dìyẹ. Ẹgbẹ́ ìtì mi lẹ́nu. Àwọn ọ̀tá wa ti ṣègbè dànù. Wọ́n ti ṣègbè dànù láṣẹ Elédùmarè. Mo ti gẹ́ẹ̀tì bí ṣe máa gẹ́ẹ̀tì yín sí. Ó dà kò sí wàhálà. Àmọ̀kẹ́, àní o send ẹ̀ sórí àkáǹtì fóònù bí iṣẹ́. Fóònù mo fi ní ṣípàṣẹ ní sàkáǹtì sí private number mi. Send ẹ̀ sí fóònù Yorùbá Nation. Fóònù tó fi ń sàwọn fi ń kọ́ọ̀lù mi ni kò send ẹ̀ sí 718 yẹn ni kò send ẹ̀ 718 yẹn ni kò send ẹ̀ sí. Ẹbí sùúrù mà evangelist. Send ẹ̀ sórí. Àmọ̀kẹ́, orí 718 ni kò send ẹ̀ sí. Má send ẹ̀ sórí private number mi ò sí mi bí. Send ẹ̀ sórí 718 jọ àwọn èèyàn ń bèrè àkáǹtì yẹn. Yorùbáwùyí fans wà láì ogún gbọ́ ẹ ní sọnù láéláé. 20. Ok, Adimi ó yá 20k from Adébọ́lá. Bẹ́ẹ̀ni ṣe ń kọ́lẹ̀ làwọn ọ̀tá náà máa kọ́lẹ̀ 20k. Ṣebí mò ń pariwo síta ń ṣe èèyàn ń gbọ́. Èmi èèyàn kò tẹ̀lé parọ́ mẹ́mi náà because mo ti wà lórí Ọlọ́run ò bà mí jẹ́ lánàá. Kódà ẹ̀ńtà gbowó fún táàrí mọ́ owó ẹ̀ ó wà lọ́wọ́ mi dè owó ẹ̀ dẹ̀ lé ní 1 million. Onítìrí ni ìyá àwọn yẹn jalè ní. Ìyá mi àwọn yẹn jalè ní ẹ̀fà àwọn yẹn sí làwọn yẹn jalè ní. Màmí ẹni sùúrù mà. Àwọn onítìrí yẹn jalè ní so tí wọ́n yẹn ẹgbẹ́ kan nìyẹn dúró sí. Thank you ìyá mi mistura àwọn tó ń bá mi send ẹ̀. Mo ti screenshot ẹ̀ máa send ẹ̀. Ẹ̀yin tẹ́ ń bèrè àkáǹtì mo ti ń send ẹ̀ sí báyìí. Ẹni tó bá send owó sí mi tí mo bá dárúkọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bò mí o, please talk out o àbí speak out ni o àbí speak up ni o, mi gbọ́ English o, mi dá ẹni tí bá rántí tí màá rí dárúkọ ẹ kó send ẹ sí mi so just to mark register to the beginning of it. Ẹ ṣeun gan. Send me Yorùbá with kindly send me Nigerian number. Ẹ jọ̀ọ́ ìjọba send owó sí wa ní òkìní tí a bá dárúkọ yín. Ẹ jọ̀ọ́ mo fi nǹkan yín tó mí àti tí omi mo fi bẹ̀ yín please just talk ẹ̀ ní ṣe àgbákò ní ṣe yín o. Bàbá mi àwọn fún wa 2k ẹ ṣe gan-an ní 2k kí ló kọ wọn Mr. Ṣẹ́gun 2k àwọn fáǹsì Yorùbá wuyì mo kí sí ẹ̀yin fáǹsì Yorùbá wuyì mo kí sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run if you give me money I did not mention your name please kindly speak up please torí Ọlọ́run mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo rí Ìyábọ̀ Búkì 20k níbo lẹ ti rí ìyá mi Stella níbo lẹ ti rí Ìyábọ̀ Búkì 20k Búkì Ìyábọ̀ Olóyèdé Ìyábọ̀ 20k mi ò rí o ìyá mi Búkì ẹ bá mi please if you send money send the receipt to me if you send money to Nigeria send the receipt to me or if you send money to PayPal whatever send the receipt to me ẹ jọ̀ọ́ Ìyábọ̀ Búkì God bless you ìyá mi for me ẹ bá mi dárúkọ. That woman talk too much. Some don't want their name to be mentioned. Just say another person sent.
but you can record the name in your book at this time. Bàbá wa tó ń send message sí mi èmi ò rówó tẹ send send owó sí mi ẹ̀dẹ̀ sọ pé kí n má mention orúkọ yín tẹ bá send owó ẹ bá mi send receipt mo fọlọ́run ọba bẹ̀ yín ẹ jọ̀ọ́ mi ìrújù mi akáròlò ni mí gbogbo ara ni mo fi ń sọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan gbogbo ara ni mo fi ń sọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀ yín ẹni mo talk too much ẹ má bínú tí bá talk too much ẹ má bínú iṣẹ́ bá mi send receipt because mo lè rojú mi lọ sí school mo kàwé mo lè ṣàkáǹtì mo tún ká lòlò àwọn mi tún lọ ẹgbẹ́ gbogbo nǹkan ló bá mi. Ó wà ní iwájú yín níbẹ̀. Ẹ̀yin kọ́ ló ń sọ èmi ló ń sọ èmi lẹ́ni yẹn ń sọ torí pé mo ní kẹ́kọ̀ọ́ tó pé mo ní kẹ́kọ̀ọ́. Ok ìyá wa màmí Búkì. Màmí Búkì Ìyábọ̀ Olóyèdè ẹjọ́ mo fọlọ́wọ́ bá bẹ̀yìn màmí ẹ bọ́ tó máa ṣe fún mi ẹ ṣe háì sí mi lórí fóònù mi sìn ẹjọ́ ẹ ṣe háì sí mi kí n lè kọ orúkọ yín kalẹ̀ màmí Búkì ẹjọ́ ẹ bá mi gbóhùn sókè mà. Ẹ̀lẹ́ o. Yes ma. Báwo yẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ ẹ kú ọ̀rọ̀ ara wa. Olódùmarè ò ní fún wa nípa o. Àṣẹ. Ọlọ́run á jẹ́ kó rí bá a ṣe fẹ́ kó rí. Agbára Ọlọ́run. Ìrù ẹkùn kò ní jábọ́ lágbára Ọlọ́run. Wọ́n wà lọ́dọ̀ wa wọ́n ń ṣe gudugudu méje lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á fún wọn nípa o. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Àdúrà wa gbà. Yorùbá Wuyì ẹ jọ̀ọ́ ẹ sẹ́ndì àkáǹtì tí ìrù ẹkùn fún sọpọ́tì ìrù ẹkùn. Kí lẹ fẹ́? Owó èmi náà. Ṣé sẹ́ẹ̀lì lẹ fẹ́ àbí OP àbí náírà account? No, èyí tí mo lè ní access sí láti Canada. Bó ti ẹ̀ jẹ́ mi ṣiṣẹ́ o. PayPal. Ṣùgbọ́n bó jẹ́ ṣé PayPal? Ṣé PayPal ni? Mi ò tiẹ̀ mọ̀ Interact. Ṣé ẹ kí n sẹ́ni owó sí Nàìjíríà ni? Rárá, àkáǹtì mi ní Nàìjíríà owó ti. Ẹ lo PayPal ẹ ti máa rí orúkọ mi Yorùbá Wuyì Abíọ́lá Kazeem ló máa gbé wá fún yín. Ẹ sẹ́ndì account number yẹn sí WhatsApp mi. Ẹ lọ sí PayPal. Ẹ má lo PayPal. Rárá mi ò kí ń lò kankan. Báwo ni wọ́n ṣe báyìí? Kankan ṣùgbọ́n mo ní àkáǹtì ní ibi báyìí. Mo ní àkáǹtì ní ibi báyìí àwọn tọ́lọ́pọ̀ tí. Church nìkan ni mo máa ń ṣe interact sí. Ẹ mọ̀ kan ẹ lọ download tap send. Mo ti send naira account sí yín ẹ lọ download tap send. Kẹ wá lo promo code Abiola 223 number 1 tó bá kọ́ lò yẹn lákọ̀ọ́kọ́ tẹ́ fẹ́ send owó yìí ẹ kọ́kọ́ gba $10 lọ́fẹ̀ẹ́. Tẹ́ bá ti lo Abiola 223 lórí tap send. Okay. Canada lẹ wà bí. Ẹ ti send Canada ni mo wà. Mo ti máa send. Ẹ lọ lo tap send ẹ download tap send sórí fóònù yín ẹ lo Abiola 223 first transaction yìí ẹ máa gba $10 lọ́fẹ̀ẹ́. Kí n download tap send kí n wá lo Abiola fún promo. Abiola 223 máa send fún yín. Ó dà. Ẹ ṣé. Màá ṣe tí n bá ti wẹ̀ tán tí n bá ti fi tán sí màá ṣe. It's all right. Ẹ ṣe mà. Okay. So mo ti wá send naira account sí ṣe máa lè send owó sí Nàìjíríà tó bá ṣe òun. Ẹ ṣeun gan ìyá mi. Ẹnì kan send message sí. Ẹjọ́ tó yọ lọ màmí Búkì béèrè nọ́mbà mi ẹ bá mi sọ nọ́mbà mi sórí comment section ẹ ní dààmú o wọn náà send 20,000. Hello ma hello sir. Hello lẹ send sir. Hello lẹ send sir. Ṣé ẹ ti mention orúkọ mi ẹ ti dá mi lóhùn yes or no.
Yes or no? A máa sá ẹni sùúrù sà. Ẹni sùúrù. Send owó nítorí ká dárúkọ mi. Ẹni sùúrù sà. Ẹni sàwọn ní tí ọmọ sọ pé iye kan lòún send. Bàbá wa ẹni sùúrù sà. Ẹni sùúrù sà. Ẹni sùúrù sà. Owó yìí sì pé bí a fẹ́ fi ṣe Sunday Igboho lóore, a fẹ́ fi ṣe mí lóore. Tẹ bá dá fún wa lówó tó kọ́ yín bá ń jẹ́ Yorùbá Wuyì. A máa dárúkọ yín pé Wuyì fún wa 20,000. Tó bá wù yín kẹ́ fún wa. Tó bá wù yín kẹ́ má fún wa. A lè má dárúkọ pé Yorùbá Wuyì. A lè dárúkọ Wuyì. Àbí ká dárúkọ Yorùbá. Pé àní dárúkọ yín kankan yẹn máa mú 3 letters nínú orúkọ yín. A lè máa dárúkọ ẹ̀. Tó bá wù yín tẹ́ bá máa fún wa fine, tẹ́ bá ní fún wa good. But kẹ́ máa jẹ́ Ọlánrewájú, a lè sọ pé Mr. Ọlá fún wa ní 10,000. Pé ká má dárúkọ yín rárá yẹn sà, mi ní lè ṣe, ẹ má bínú sà. Ẹ má bínú o, mo fi ṣakọ. But mi ní lè ṣe pé kí má dárúkọ kankan lórúkọ yín yẹn. Mo ní lè ṣe sà. Ẹ ṣeun. Mi ní lè ṣe o. Mi ní lè ṣe ẹni bọ̀dọ̀ bá ti mọ̀ pé ó kọ̀ ọ̀rọ̀ àwọn tó fẹ́ pò padà. Mi ní lè ṣe, mi ní lè ṣe, I'm so sorry. Màmí send it. Hello. Hello ma, ẹjọ mi ò rí dáadáa, ẹjọ bá mi send ẹwọ WhatsApp mi, ẹjọ. Ó dá mo ti gbọ́. Mi ò lè ṣe o, mi ò lè ṣe, tẹ́ bá ti mọ̀ pé ẹ má fún mi condition. Okay, that's fine. Ẹ má fún mi condition pé tábà ti ń dárúkọ yín, máa dárúkọ, so tẹ́ bá ní fún ẹ má fún wa. Pé kí má dárúkọ yẹn, máa ṣàkáǹtì. Iṣẹ́ tèmi fúnra mi gan mi tí ráyè ṣe tán. A máa ṣàkáǹtì pé bàbá kìíní, no, I will not do that. Àmọ̀kẹ́ jọ ẹnìkan náà fún wa 20,000 orúkọ wọn Búkì bá mi wo lọ́dọ̀ mi fẹ́ kọ́ kalẹ̀. That is the rule. Protocol page mi lélẹ́yìn tó bá dá fún wa lọ máa dárúkọ ẹ̀kan lórúkọ yín. Ẹ bá wa gbóhùn sókè sà. Báwo ni ẹ kalẹ̀? Mo ṣe jọ ìyẹn o, ẹ má bínú, èmi àti ńlá sọ̀rọ̀ gbẹ̀yìn lẹ́yìn alẹ́ àná. Kí là ń dá ta là ń dáwó fún? Ẹ má bínú. Dáwó fẹ́ nìkan kan. Mo play àwọn olóyè lọ sí kí ló kọ kí ọdẹ lẹ́nu wọ́n dé gbàgbà so mo wá play fídíò olóyè. Mo wá àwọn àdúgbò mọ́tò tí wọ́n ń kó káàkiri mo wá àwọn tó ń tẹ̀lé wọn without penny. Mo wá tí Yorùbá Wuyì fans tàbá lè máa fi kódà bó jẹ́ 1,000 la lè máa fún wọn lóṣooṣù. Àpá ìkótó oṣù pápá tó bá yẹ kó wọ́n ń jáde lọ wọ́n fẹ́ lọ sí bóyá lọ sókè ẹ̀dẹ̀ lẹ́nu ìsìkádà olóyè o. Bóyá mọ́tò ẹyọ kan o àrèpò 300,000 sí o látọ̀dọ̀ Yorùbá Wuyì o nǹkan tí mò ń ṣe nìyẹn. So bóyá sọ pé ètò bá wa kan sí tàbí àtọ́wọ́n ẹ̀ṣẹ̀ jà tán wọ́n ní condition táwọn ni pé táwọn bá fún wa lówó ìgbọ̀dọ̀ dárúkọ àwọn. Mo lè ní condition àti protocol page Yorùbá Wuyì ni pé torúkọ yín bá ń jẹ́ Ọlárewájú tẹ bá fún wa lówó a máa dárúkọ yín pé Mr. Ọlá fún wa ní iye báyìí tó máa kọ́ kalẹ̀. Wọ́n dẹ̀ ní okay àwọn ò lè ṣe so tẹ́pẹ́ yìí náà ò lè ṣe ká má dárúkọ yín ẹ má fún wa lówó because mo ò lè rojọ́ mo ò lè akálòlò ní mí so mo lè má sọ pé ẹ bàbá kinní kan fún wa ní kinní kan I don't want to do that. Ṣé ẹ fara mọ́ tẹ́ bá fún wa lówó àwọn adárúkọ ọ̀kan nínú orúkọ yín ẹ má dárúkọ yẹn tẹ́ fún wa. Okay. Is that right by you sir? Ó wà okay. Ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè ẹ má bínú ṣé àta Yorùbá Wuyì mọ́ àtàmọ́ báyà bí. Gbogbo ẹ má ti tà yín mi níta yín gbogbo ẹ láti mi ní máa ta ọgbọ yín mi níta yín báwo. Kò sí problem ó dà ṣé nǹkan tẹ àtàṣì mọ́ Àmọ̀kẹ́ Adé Ọlá Òbí Àjàlá ṣé yẹn la máa sanwó sí àbí báwo. Ìyẹn ni àkáǹtì Nàìjíríà tó bá fẹ́ Nàìjíríà account ò nìyẹn àwọn tó bá fẹ́ sell àwọn tó bá fẹ́ PayPal lẹ́kọ̀ọ́ type Yorùbá Wuyì ó máa gbé Abíọ́lá Kazeem wá fún yín. Ẹ bá lè fẹ́ send máa fún cell number mi. Ọ̀tá máa dárú ẹ máa send receipt sí mi. Ẹ bá send receipt sí mi. Máa dárúkọ mi ní dárúkọ yín torí kí ni kódà lákọ́ ní kí n máa ṣàkáǹtì. Báwo mo ti máa ṣàkáǹtì? Èmi tí mo ká lòlò mi ò. Ẹ̀rọ mo sọ fún ìlànà pé apá bàbá Adébóyè kò kárì ìdìmú mọ́ mo sọ pé tó bá ṣẹlẹ̀ tó apá yóò ní kàbí mi sọ bẹ́ẹ̀ fún yín. Ọ̀rọ̀ ti tú mi ó ti sú èmi fara mi apá mi ò ká mọ́ apá mi ò ká àwọn fáǹsì mi mọ́ ó ti sú mi apá mi ò ká anybody mọ́. Okay, first bank lélẹ̀ yàbí. Ẹ sẹ́ni receipt sí mi ẹ ṣe gan apá mi ò ká anybody mo fẹ́ ta Yorùbá Wuyì fans má ta anybody. Mo fẹ́ ta anybody lórí page Yorùbá Wuyì they are my fans I'm selling anybody mo fẹ́ ta. What anybody? O lè ní wọ́n ti ẹ̀
olè owó níta ìwọlé owó tàbátà Yorùbá wí ẹjọ Bọ́lájí bá gbóhùn sókè owó tàbátà Yorùbá wí fàǹsì lòún wá káàkiri. Àmọ̀kẹ́ jọ fún mi ní rìsíptì búkì mo fọlọ́run bá bẹ́ẹ̀ Àmọ̀kẹ́ fún mi ní rìsíptì ẹni tó ń jẹ́ búkì. Ó dá Adimi ẹ̀wọ̀ Adimi yẹn fún mi ní rìsíptì ẹni tó jẹ́ búkì. Èkó ti fún mi 20,000 mo fẹ́ wo kọ wọn o. Mr. Ọlá pọ̀ o. Ọlá fún wa 20k. Ọlá 20k. Adimi fún mi ní receipt tó jẹ́ búkì wọ́n láwọn fún wa wọ́n láwọn sẹ́ndì owó jọ ẹni bọ̀ tó wá sẹ́ndì owó ẹ sẹ́ndì receipt tí mo fi aṣọ mo fi àwọn alálẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn ẹ dákun tó ẹ ní sí òfò ọ̀gá Yorùbá Wuyi fans ó yá mi ìtà yín mọ́ wọ́n bínú tán ni o kí wọ́n bá ta Yorùbá ọlọ́run fún mi ní bribe 200,000 ló fún mi kí wọ́n bá ta Yorùbá Wuyi màá tà yín Yorùbá Wuyi fans. Mr. Samuel 200k. Kò tí tówó epo lásán. Kò tí tówó epo. Kò tí tówó epo tí wọ́n fi tán fi ń kó kí n lọ sí kíní. Ẹ wá bí mọ́tò tí wọ́n kó mọ́tò yẹn pọ̀ lóòótọ́ o. Ó ní kí wọ́n bàtà Yorùbá Wuyi fans ó wá fún mi 200k. Máa. Mọ́tò kan wà Infinity. Tí Infinity dábàá máa ra epo sínú Infinity 150,000. Ògùn o òkè ọdẹ jìnnà òkè ọdẹ ó jìnnà bí. Tí mo sọ fún yìí a lọ sí Ìbàdàn. Ṣé àwọn ọmọ tó ń ta epo fún wa ní Nàìjíríà ní gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ṣe bọ́dì kan wọ́n ṣe nílùú òyìnbó láyé ìgbà kan tó jẹ́ pé gbogbo àwọn ọba yìí jẹ́ ìlú òyìnbó gbogbo wọn tẹ̀ ti papòdà báyìí. Ṣé wọ́n ta epo 10 litres fún yín? Lọ mi mọ̀ bóyá ti gbọ́ máàkọ́ tó ń sọ lórí social media ó lè wá gbé ike lọ bàbá tiẹ̀ ní ìbára kí ló pẹ̀ wọ́n gbé ike lọ táwọn lọ ra epo 5 litres wọ́n ní ìjẹ́ mọ̀ pé 2.5 náà tà sí. Ó lè níwọ̀n irú ẹkùn. So irú àwọn tó ń pẹ́. Máa lẹ ní sọ ẹ jẹ́ kí n wo kò sí mi ìfẹ́ kí n gbàgbé ẹnìkan kan òkè àwọn Mr. Ọlá tí mo dárúkọ. Ìfẹ́ ẹjọ́ tó yọlọ ajá ẹ̀hún Adimi fún mi ní rìsíptì ìyá wa kí lorúkọ wọn náà ìyá wa Ìyábọ̀ Bùkì fún mi ní rìsíptì wọn jọ sẹ́ni rìsíptì wọn sí mi mo fẹ́ rí rìsíptì wọn sẹ́ndì ẹ̀ sí mi nísìn mo fẹ́ mọ iye tí wọ́n fún wa ẹ ṣe bàbá mi fún mi ní 2k bàbá mi lẹ́yẹ àníporúkọ yín tán àwọn náà fún wa ń túkẹ́ owó yẹn wá lọ sókè o please don't mention my name èmi àti yín kọ́ lẹ̀ sọ pé please don't mention my name lẹ́yìn tí mo ti mention lórúkọ yín tán please don't mention my name ọ̀rọ̀ èmi àti yín kọ́ ìyá wa kí ló pẹ̀ Bọ́lájí bá gbóhùn sókè tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ìrù ẹkùn kí ló ń ṣẹlẹ̀ ẹ bá wa píṣẹ́ lórí Sunday ẹ̀mọ̀ Ìgbòho tàbí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ then kí lè rí sí oko ọdẹ kọ́lẹ̀ lọ òkè ọdẹ lẹ lọ olódò òkè ọdẹ lẹ lọ ẹ jọ ẹ ká continue. Ṣé gbọ́ 3 days wọn ò sùn rárá 3 days ẹ bá wa gbọ́n sókè. Hello ìyá mi ẹ pé tó. Ní dààmú o. Mo fẹ́ kẹ́ bá mi sẹ́ndì Nàìjíríà káàtì yẹn sí bíbá yìí. Tí máa fún yín ní bùlọ̀ lẹ́nu nǹkan sí kí làwọn máa sọ. A lè rojọ́ lónìí à ń celebrate ní so sẹ́ndì àkáàtì. À ń celebrate oyè àlè rojọ́ o. Celebration mood láwà. Akálọ̀ òkè máa ń rojọ́ o àlè rojọ́ o. Ètò celebration mood ni ẹ máa bí tó bọ̀ wá. Ẹ ṣeun gan ẹ ṣeun. Ẹ jọ torí Ọlọ́run ẹ̀ ní ṣe òfò if you send me money if you don't send me kí ló máa ń pè pé
Yorùbáwùyí I send you owó aláì a máa gẹ́ra wa jẹ ògún gbọ́ níbi tí mo bá nítorí mi ń gbóná dé if you send me owó sọ́ọ̀kù náà o mo fẹ́ kí ẹ̀ka máa sọ pé Ògúnyè 500,000 Yorùbáwùyí fans wọ́n ní o. Àdúgbò ní o evangelist fún 500,000 k Ògúnyè. Ẹ̀yin ló pẹ́ fún wa lówó náà ẹlẹ́ fún wa lówó. Mo sẹ́ndì rìsíìtì sí yín. Ok màmí. Bá mi gbà bẹ́ẹ̀. Kàmá yín gbà bẹ́ẹ̀ kẹ̀sà ṣiṣẹ́ sí yín lápò. Mo sẹ́ndì ẹ̀ sí yín sí. Ṣé màmí fún wa ní 20k. Ní dárúkọ yín o. Ìyàwó Bọ́sẹ̀ ní dárúkọ yín o. Ó fún wa 20k. Ní dárúkọ yín ó fún wa 20k Bọ́sẹ̀ lórúkọ wọn. Ní dárúkọ yín o. Wọ́n fún wa 20k ní dárúkọ wọn o. Ó tura wọn lọ Yorùbáwùyí fans ó tura wọn lọ. Mo fẹ́ ta anybody. Lórí péjì Yorùbáwùyí máa ta anybody. Tinubu ẹ wá ra àwọn fans mi. Mo fẹ́ ta àwọn fans mi fún Tinubu. Mo fẹ́ ta Sunday Igboho gan mo fẹ́ tọ̀ fún ààrẹ. Màá ta òsì gan. Màá ta anybody. Yorùbáwùyí. Lọ ra agbóhùnsókè. Pẹ̀lú bàbá mi ẹ̀ ní dààmú. Yeah, granddad ló ń sọ̀rọ̀. Yes sir. Wọ́n máa ń béèrè question lọ́wọ́ ẹ̀ pé kán tó làwọn lóye. Sẹ́ẹ̀dì òyì. Àkáǹtì èwo lẹ́ni kí n sẹ́ndì sà? Àkáǹtì tó bá jẹ́ Nàìjíríà a lè ṣe ní bíi pé PayPal àbí Opay àbí báwo lẹ ṣe ń pè é. Tó bá pẹ́ Nàìjíríà nọ́mbà lẹ fẹ́ máa sẹ́ndì Nàìjíríà nọ́mbà sí yín. Mo ti sẹ́ndì ẹ̀ báyìí. Sẹ́ndì Nàìjíríà nọ́mbà síbi. Mo ti sẹ́ndì ẹ̀ sí yín sà. Ok, lọ́wọ́ mi. Ẹ bá máa sọ pé orúkọ ẹni Chief ọmọ campus. Chief ọmọ campus. Bàbá mi àwọn chess àyà pé ó yà dárúkọ mi Yorùbáwùyí nothing dey happen. Ó ṣe bàbá mi ó yà mo retí kí tó kò lórí show. Mo ní kí tó kò lórí oyè. Lọ ṣàánú fún mi. Ẹ ṣé. Mo ti sẹ́dá káńtà bá yẹn fún sà. Láyọ̀ Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa o. Àṣẹ o. Bàbá mi wọ́n ní kí n fi chief kí náà pé náà bí ti gbàgbé wọ́n máa ń gbẹ̀gbẹ̀ owó a máa rí chief nǹkan tó wọ́n pè. Chief campus olè gbogbo anything owó olórúkọ jẹ etí ẹ̀ ó máa ó báyìí ní alábẹ́ta Yorùbáwùyí fans ó ti ń price ló lọ́ fẹ́ tà ẹ máa gbó sókè. Ẹ ló máa tẹ̀lé sà. Mo ti dárúkọ yín sà mo pè ní Mr. ẹ kí n wo kọ yín Mr. Akínlẹ́yẹ mo ti dárúkọ yín 2k. Mo ti dárúkọ yín 2k. Kí mọ̀ wá kọ́ kalẹ̀ tí mo máa kíláàkì búrẹ́ẹ̀nì níbi tó lórí bìtàbìtà dé yìí mo máa kíláàkì búrẹ́ẹ̀nì ibi iṣẹ́ tèmi fara mi náà ti ń pè mí àwọn ọmọọṣẹ́ mi lẹ́yìn tí wọ́n ń pè mí lẹ́ẹ̀kan tó ń parọ́ àdáhùn yìí tí wọ́n ní abẹ́ ìyá wèrè lẹ pé máníjà yín. Hello Mr. Ayinde bá wa gbóhùn sókè. Yes ẹ káàbọ̀ sà. Ẹ kálẹ́ sà. Yes sir. Níbo? Ẹ send request àgbéyìn wọlé lẹ́yìn gbọ́ ni. Wàláì tí bá gbà yín ní bùlọ̀ lẹ́nu bẹ́ẹ̀ sábà yẹn ló máa pè yín tí má jù yín ní bùlọ̀ lẹ́nu. Wọ́n ní wọ́n sì wọ́n lè ṣe. Ok, Bukky ìyàwó Bukky ń bèrè nọ́mbà. Ẹ bá mi fi nọ́mbà mi sí comment section kí bá wa fi fún ìyàwó Bukky náà ìjọ ẹ wò tó bá fún yín màámi Bukky ẹ mú báírò àkáǹtì nọ́mbà aláìní gbọ́dọ̀ wá láìkì owó nọ́mbà mi +1718502057 ẹ bá mi kọ sí comment section kí fún ìyàwó Bukky màámi ẹ ní dààmú Yorùbáwùyí fans ẹ ní ṣíṣe ó ṣe inú mi dùn ní ìdèdè pé
Àdìsá. Májà Fọlá Sunday Ìgbòho ṣáni. Májà Fọlá bàbá mi ò ní jábọ́. Àṣẹ. Ẹ̀yin tẹ́. Àṣẹ. Ẹ̀yin tí. Àṣẹ. Ẹ̀yin tẹ ojú rẹ̀ mọ́lẹ̀. Àṣẹ. Àdìsá ọmọ alájùkún. Àdìsá ìkejì tẹ̀ lábọ̀. Thank you so much gbogbo ọmọ Yorùbá. Ṣé ti ní kí ṣe bàbá Ayélàgbé mo sọ lọ́jọ́ kìíní àná kan wọ òkè ọdẹ tẹ̀ sọ pé bóyá ń wọ òkè ọdẹ kékeré mo ní kì í ṣe òkè ọdẹ nìkan làwọn kí ẹ burúkú ìwọ tí tó bá ti ṣẹlẹ̀ sí ìlú kan nílẹ̀ Yorùbá gbogbo wa pátápátá ló jẹjọ́ ṣẹlẹ̀ sí tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ lọ́jọ́ náà ṣé wàá rí i pé nísìnyí inú wa ti ń dùn ẹ wò kí ọdẹ ṣe kún lẹ́yìn ẹ wò kí ọdẹ bó ṣe kún gbogbo àwọn tó ti ká kúrò nílé ẹ rí i pé wọ́n á lè padà sínú ilé báyìí fọkàn wọn á balẹ̀ ẹ wo ìlú kan tó kọ́kọ́ yà ní àárọ̀ tí gbogbo àwọn tó ṣẹ́kù bẹ́ẹ̀ ni òkan pé tẹ́yìn láwọn èèyàn ti tú ìlú ti tú tán ṣé fọkàn wọn á wá balẹ̀ báyìí à lè fojú méjèèjì kù à lè fi ọkàn balẹ̀ sùn à máa rìn lọ títì báyìí àní máa wẹ̀yìn wò mọ́ Jagaban ọmọ olódò slenja mat. Dábì mi ọmọ olódò slenja mat tuale. Ẹ ṣe tẹ ṣe lè fún wa bàbá ẹ bá wa ṣe má ṣe pé ẹ mọ táwa ọmọ yín fẹ́ ẹ mọ nǹkan tá à ń fẹ́ àgbà yìí fi gbogbo ẹni sọ̀rọ̀ ẹ mọ tá à ń fẹ́ ẹ mọ tó lè pè wá tán pátápátá tí ò ní kù sẹ́yìn mọ́ torí kẹ́ máa rántí pé ibi tẹ́ ẹ wà lọ ẹ gbogbo ọdún mẹ́jọ lọ́nbẹ ẹ padà kalẹ̀ bàbá ẹ wá rántí ibi tẹ́ ẹ padà bọ̀ páwọn ọmọ yín tẹ́ ẹ bọ̀ wá bá nù bàbá àní ti gbogbo ẹni sọ̀rọ̀ bá wa mọ̀ kò dé yín jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ bá wa ṣe láṣẹ pé ẹ bá wa ṣe láṣẹ pé àwa àtàwọn olórí ibú láì ṣe nǹkan kan náà kò síbi tá a gbà papọ̀ wọ́n ní ká yẹ pé wọ́n ní káwọn ọmọ àwọn ọmọ inú igbó ní orí ilé nìkan tẹ́lẹ̀ wọ́n ti ní káwọn ọmọ àwọn kò nílẹ̀ Yorùbá dé ní. Ayélàgbé inú igbó ni wọ́n inú igbó la dẹ́tẹ̀ gbé sọ́mọ ṣé kìí ṣe pé ogun ń bọ̀ ṣé kìí ṣe pé ogun ń bọ̀ ìyá mi kí ló tán ní káwọn ọmọ àwọn kò nílẹ̀ ní wọ́n ní Tinubu ti ń lé àwọn kò nílẹ̀ Yorùbá. ẹ má gbàgbé pé ayé ìgbà kan lẹ́nu Yorùbá òkú nísìnyí ẹnu wá ti tò tẹ bá wí bẹ́ẹ̀. tán bá pé wá àwọn náà ò ní pé lọ. tán bá pé wá àwọn náà ò ní pé lọ àwọn fẹ́ẹ́ tí ń ju gọ́fìnì sí ni ni wọ́n ti ń mọ̀ kó ti ju àwọn lọ pátá tí ń kó iyọ̀ sí ìyọ̀. Ayélàgbé bí ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù ayé atáfí ṣe kí ni atáfí ń tó iyọ̀ sí ìdùn àwọn kan lákùrẹ́ lánàá àbí sáwọn àbí àná náà ni òun náà kó màálù wọn kọjá òun wọ́n ní ẹjẹ dá torí afẹ́fẹ́ wọ ẹ. a sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹja mi sí lẹ́yìn ètò. wọ́n ṣe ṣègè. off your mic ìyá wa. Alága tí fọ́ọ̀rọ̀ kò wà lẹ́yìn ìlú. Àtàntò yọ̀ ń dùn ẹ̀. Wọ́n ti fi màkàrónì sí díẹ̀díẹ̀. Àbí àtàntò yọ̀ ń dùn lẹ́yìn ètò. Kò ṣe gbogbo ọ̀rọ̀ lálẹ́ là. Ó yé yín. Ó ti yé yín. Àbí àwọn àtà tí ń to yọ̀ ń dùn. Àbí tó wọ́n ṣe patí. Bàbá wa Kẹ́hìndé àbí ìyá wa Kẹ́hìndé ni wọ́n fún wa ní 20k. Ẹ ṣe gan. Wọ́n látà tí ń to iyọ̀ tí ń dùn. Ìyá mi àmọ̀ kéde ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section. Àwọn èèyàn ní di nọ́mbà mi ní comment section. Please ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section. Ẹ jọ̀ọ́ tó yọ lọ. Ìyá mi Búkì mo ti rí kí lórúkọ yín o. Ṣé kí lórúkọ yín? Ṣé Búkì ni? Ẹ̀yin gan ẹ tọ́jú orúkọ pamọ́ irú owó wo lẹ fún wa tẹ́ ẹ forúkọ sí. Transfer First Bank. Màámi Búkì ṣe First Bank lẹ́bi send owó sí wa. Ok, mo ti rí orúkọ yín, mo ti rí. Ẹ ṣé mo ti rí. Princess Adéjọkẹ́. Mo dárúkọ yín sìn. Ìyá wa tí mo dárúkọ pé Kẹ́hìndé. Tí mo dárúkọ yín pé Kẹ́hìndé, ẹ̀yin mo dárúkọ mi fẹ́ dárúkọ gbogbo orúkọ yín ni o. Mo ti dárúkọ yín tẹ́tẹ̀lẹ̀ Kẹ́hìndé mo ti kọ́ kalẹ̀. Ẹ ṣé gan Yorùbáwùyí fans ní ìkọ̀mọ̀kan tó fẹ́ sọ sọ̀rọ̀ yìí. Tí ẹ bá mi kọ orúkọ mi sí nọ́mbà mi sí comment section.
mo mọ̀ pé ẹ bẹ̀rù Ọlọ́run Yorùbáwùyí fans mo sọ pé jọ́gbé ìdàrí kìámù tó bá wà if àtọ̀ tó bá wà látọ̀ èmi ni màá dúró ní ẹnu ọ̀nà màá ní Ọlọ́run o àwọn Yorùbáwùyí fans bá mi kó wọn sí ẹ̀gbẹ́ kan báyìí mo mọ èyí tí mi ní jẹ́ kẹ́ wà àdìjọ́ náà kò sí iṣẹ́ ẹ̀dẹ́ tẹ̀lé ṣe mi ní jẹ́ kẹ́ wà àdìjọ́ náà mo mọ̀ yín lórí péjì ìwọ tí ẹ lè wà àdìjọ́ náà nù máa kọ́kọ́ fi kùn mọ̀ máa kọ́kọ́ fọ́kùn mọ̀ ẹ̀mọ́ ẹ lórí kò tó máa ń disturb mi lórí show ẹ̀rọ àgbọ̀n sókè gbogbo ẹ̀ tó máa ń disturb mi lórí show mákàndé ẹ̀wọ̀n àdìjọ́ náà o èmi àti àjọ máa wà nínú náà àjọ máa ṣe barbecue ẹ̀rọ àgbọ̀n sókè. ẹ kú ètò mà. ọmọ Ṣàngó ní kòtò ní bẹ́ẹ̀ bá gbọ́n sókè bá mi àti yín. ẹ ra mà ẹ kú iṣẹ́ ìlú. ẹ ṣeun o. Ọlọ́run àtúbọ̀ fi ṣe yìnyín jù báyìí lọ. àṣẹ o àṣẹ o. Adẹ kí ọmọ Adéyẹmọ o àti gbogbo àwọn èèyàn wa so Ọlọ́run bá wà pẹ̀lú wọn o. Mo wà níbi iṣẹ́ ni so ìgbà tí mo wà ní break ní sinmi wá ní kí n sáré wo kí n worí fóònù bó ti mọ̀ pé ẹ máa wà lórí ètò. ẹ̀ka ló ṣẹlẹ̀. Bọ́ mo gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ account tẹ̀ ń sọ̀rọ̀ owó ẹ bá mi send account number Nàìjíríà yẹn. so ẹ̀rí lórí kíní àbí kí n dà yín blow ni ẹ̀rí kí ẹ ti máa send ẹ̀ sí ẹ wà ní break tẹ wà ní ṣe ẹsẹ ní kílẹ̀ ń jẹ ní break ẹsẹ ní coffee fún mi ẹ lójú mi bóyá lẹ́rìí àtàwọn tí mo sùn. ẹ má wọ Ọlọ́run àtúbọ̀ bá mi fi ṣe yìí níjọba ìlú lágbára lọ. mo ti send account number Nàìjíríà sí ẹ ṣe gan olùkọ́ ẹ ṣe gan God bless. ẹ máa bí tó bọ̀ mọ́. Yorùbáwùyí fan kí ló jẹ́ kí n bínú náà ti máa ń bu yín kí ló jẹ́ kí n bínú kí ló jẹ́ kí n bínú ti máa ń bu yín ọmọ olùkọ́ iná làwa ń lọ ọmọ iná làwa àwa wà nínú ọmọ wa ṣe barbecue àwọn àtijọ́ rice. àwọn aláṣẹ jollof rice àti barbecue nínú iná ní straight. Yorùbá ò believe nínú iná àtàdùjọ́ náà Yorùbá believe pé a máa lọ máa padà wá ni mo ní gbogbo àwọn táwa ní péjì Yorùbáwùyí gbogbo àwọn àtàjọ talẹ̀ òòṣà láyé tá a wà ní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́wà ní gbogbo ẹ̀ṣẹ́ ṣé wíwú Sunday Igboho ara àwọn tó talẹ̀ òòṣà ni ṣé wíwú bàbá Tinubu ara yóò. ẹ fi iná lójú iná lẹ́nu sílẹ̀ ṣé àwọn àtàwá nísìnyí ṣé àwọn àtàwá ń da ṣé àwọn àtàwá nísìnyí táǹkì irú mi súrà yẹn Àjọkẹ́ owó òkú kì í sùn tí bá ti wà lórí pílátífọ̀mù báyìí ẹ ti máa mú àwọn tí wọ́n talẹ̀ òòṣà Sunday Igboho ẹgbẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ ní 4 days òun ò tí ì sùn báwo kéré tí ò fi sùn ara àwọn tí wọ́n talẹ̀ òòṣà nígbà yẹn ni mo pé Tinubu ló máa lọ mú kọ́sítọ́mù wà pé Tinubu láìkí owó ilẹ̀ Yorùbá gbogbo àwọn táwọn ṣe wàhálà ní sìn Yorùbá ò sọ pé wà lọ sínú iná àbí wà lọ sálùjọ náà àwọn nǹkan tó bá ṣe ní your present life tó bá lọ wà á tún padà wá ṣe correction irú rẹ̀mí àti yín sí àwọn àgbà máa dògbó a máa gbó tútú a máa gbó bí àwọn àgbà kan tó fi ọmọ owó sóńdè mọ́rùn tábà wá lọ tábà padà dé irú wa la máa wá dé ilẹ̀ Yorùbá máa ti wá dá a máa wá gbádùn a máa wá ṣe yọ̀tọ̀ mi wọn náà ó ga o tó ilẹ̀ àwọn bàbá wa lélẹ́yìí àwọn ọmọ máa gbéraga nígbà yẹn ànímọ̀ pa wà lájìyà yẹn lá pé wà àsùn àwo ẹlòmíì bójú owó tó wà fi jẹun báyìí àfihàn àdéta alòmíì fi wo Yorùbáwùyí gbogbo yín tẹ́tà lè ṣà ẹ jẹ́wọ́ ara yín Tinubu ló lọ mú kọ́sítọ́mà wá Sunday Igboho ló gbowó Yorùbáwùyí ló fowó tó ń jẹ àwọn Yorùbáwùyí fans náà jẹ oúnjẹ gbogbo pátápátá àjọ máa ṣe iṣẹ́ tá máa fi gbálẹ̀ àwọn bàbá wa padà ní because sẹ́kù àwọn tó ta lè ṣàlàyé àtijọ́ òun la wà àsìkò táwa yìí a gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn báyìí ká gbálẹ̀ àwọn bàbá wa padà àlọ́ àṣẹ kárakára ti ṣe ó ti sùn. bẹ́ẹ̀ ni ìyá mi ráyọ̀ ó lè máa fi àkáǹtì ẹ̀ máa fowó sí ẹjẹ bá mi send receipt ẹjọ́ gbogbo yín ìyàwó aráyọ̀ wọ́n ṣẹ̀ dé ni láti fi iṣẹ́ wọ́n sáré ń bèrè account number àwọn owó tẹ́ra pure water níbẹ̀ bá wa mix bàgá ní ìbá ní ariwo irú àwọn ìyàwó aráyọ̀ yìí sìn bọ́tá tá lè ṣàǹjọ́ kìíní àná láyé ta kọ́kọ́ wá mo fún wọn lówó ń bẹ̀ mo ní kàn fi ra pure water owó yẹn ló fẹ́ sọ padà gbogbo àwọn tata lè ṣà gbogbo àwọn tata lè ṣà
a máa sanwó padà olóko jẹ ẹ mute tí bá tẹ bá ní background noise ẹ jẹ́ kí ẹ mute tẹ bá ní background noise mo fọlọ́run bá bẹ̀yìn olóko jẹ ẹjọ́ ẹ ká gbọ́ ohun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àbí ká kọ́kọ́ lọ sí wọ́n ṣe lọ sí kìnìún ẹ̀yin ò ta lè òòṣà dẹ́gbẹ́sọ pé ẹ̀ta lè òòṣà wàhálà tí màá gbá yín létí ẹ̀ta lè òòṣà kí ló dé wọ́n struggle nísìnyí ààrẹ kékeré ẹkùn ẹ máa bọ̀ lórí YouTube àbórí Facebook Yorùbáwùyí mi ìmọ̀ ṣe sórí TikTok ẹjọ́ ẹ máa bọ̀ lórí YouTube mi ẹjọ́ àbí tẹsẹ̀ mi ní hi lórí fóònù mi gbogbo lóní fóònù nọ́mbà mi lọ́wọ́ ẹsẹ̀ mi ní hi kẹ́yìn náà sanwó lè òòṣà tẹ́ẹ̀ta wíwé ta lè òòṣà ojú yín kankan ìwà tẹ́ ń gbowó lè òòṣà ń gbà yẹn Sunday Igboho ó wà no ṣóò tàjẹ̀ ìṣeré ni ṣóò tó ṣe kíni ni ẹ ká fi spiritually ojú kí ni spiritually ojú o ẹ tẹ́ bá mọ English ẹ ká fi spiritually ojú wò pé pé Sunday Igboho wà láwọn tó ta lè òòṣà níjọ́ kìíní àná tó kọ́ wá nígbà yẹn bí ẹgbà yẹn bí ẹ kò kọlà o kí ló dé tó ní owó ó ní mọ́tò ó kọ́lé ó ṣe gbogbo nǹkan oríṣiríṣi spiritual insight ojú ẹ̀mí God bless you Yorùbá fúnfẹ́ ojú ẹ̀ka tó fojú ẹ̀mí wò Sunday Igboho tó pé gbà tó ta kọ́kọ́ wá nígbà yẹn tó wáyé pé òun kọ́ ló kọ rìsíìtì ilẹ̀ òòṣà ni ó lówó ó nílé ó bímọ ó fẹ́ yàwó ó lálàáfíà ìgbé wọn ti bá fi pé tí nǹkan tó bá lè ṣèkọ́ báyìí o ó fẹ́ àwọn ìyàwó ó bí àwọn ọmọ tó tún lálùbáríkà àmọ́ tó wà nílùú òyìnbó olówó ní kàkàkiri nínú igbó yẹn nínú ọjà tó bá. no ẹ̀yin tẹ́ ń wò mí ẹ jẹ́ ká jọ fojú ẹ̀mí wò ẹ jẹ́ ká ṣe topic 30 minutes lórí ẹ̀ ẹ̀yin èèyàn pè wọlé ẹ jẹ́ ká jọ fojú ẹ̀mí wò nọ́mbà wọn tán ló lọ bá Sunday Igboho pé Sunday Igboho wọn máa bá wa wọnú gbó kí ló tó pọ̀ fún gbogbo nǹkan tó ní kalẹ̀ tó wá ń jà fúnlẹ̀ Yorùbá tọkàntọkàn wọn fún lówó adá kíní kan ìbẹ̀rẹ̀ owó ìmọ̀ọ́sẹ̀ kíní kan ní ó fi gbogbo lọ sí ríọ́sítà tí yẹ kó tọ́ ẹ kó mú mọ́tò kó tọ́ AC kó máa gbé mọ́tò káàkiri báyìí fìhín kó máa gbá àwọn ọlọ́mọge kó máa gbé àwọn ọlọ́mọge káàkiri ó ti ta lè òòṣà àjọ máa sanwó ẹ̀ ní àjọ náwó ẹ̀ ní gbogbo hello ẹ̀yin tẹ́ ta lè òòṣà ẹ ǹlẹ́ kú iṣẹ́ o. ẹ̀yin náà ẹ mú mọ́ọ̀tì nínú owó ta gbàǹgbà yẹn. èmi ò bá yín síbẹ̀. mo mọ̀ yín ayé ẹ̀sìtọ́ ta wá yẹn mo mọ̀ yín nígbà yẹn. mi ò síbẹ̀. mo mọ̀ yín mo dáhùn yín mọ̀ ohun tẹ́ bá lò ń gbà yẹn náà nìyẹn láyé ẹ̀sìtọ́ ta kọ́kọ́ wá ní 1823. ojú inú tẹ̀ ń wò ẹ̀ fi rí èmi dáadáa. èmi ò bá yín síbẹ̀. ẹ̀yin àti ọmọ aládìkún lẹ́jọ́ ta lè òòṣà àti bàbá yín olódò dẹ. Ògúndé ọbẹ̀ Yorùbá wọn sẹ́yìn. ẹ talẹ̀ Yorùbá torí ẹ̀ náà lẹ ṣe ń jẹ́ Yorùbáwùyí. Ògúndé. ẹ talẹ̀ Yorùbá gbogbo ẹ lẹ máa san á gbà lọ́wọ́ yín àfọmíṣẹ̀yìn lọ́wọ́ ẹ rí Àdìsá ẹ rí tí ò ní sinmi tó ń wọ singlet àti bàbá aláyé ló wọ ní kàkàkiri wàhálà àjọta lè ṣàní wàhálà. ó fọmọ ọlẹ sílùú òyìnbó àti ìyàwó àti gbogbo ẹ àwọn òòṣà yẹn wọn ò jẹ́ kó gbádùn wọn ò jẹ́ kó gbádùn. Màámi ẹ̀yin náà. Ìwọ́n wa yìí náà á mọ̀ ṣọ́ fóònù ní gbogbo ìgbà ṣé Yorùbáwùyí ti dóde ṣó ti dóde. Ẹ wá sọ pé ẹ mú mọ́ọ̀tì ó dẹ̀ mú pure water ẹ̀yin mú pure water àwọn òòtà gbàǹgbà ni mo ra pure water fún yín mo rántí mọ́ọ̀tì kọ́ lẹ gbà pure water lẹ gbà mo rántí pure water. Ìrọ̀rùn la máa fi san lágbára Ọlọ́run. A ṣe Èdùmàrè ẹ ṣe gbogbo ara máa gbálẹ̀ Yorùbá gbogbo apáta lọ́jọ́ ta lè òòṣà nígbà yẹn ẹjọ́ ta lè òòṣà ní o anybody tó bá fẹ́ sún mẹ́yìn ẹ jẹ́ ká jọ wò máa lọ síbi iṣẹ́ láàárọ̀ Ọlọ́run mo ti jókòó mo ti rò ó máa lọ síbi iṣẹ́ láàárọ̀ lálẹ́ máa dé láàárọ̀ mo ti máa rọjú ilé Yorùbá yẹn ẹni gbọ́dọ̀ bàbá wa olórúurú ọ bù mí ọ ṣe gbogbo ẹ̀
máa wo bàbá yẹn pé gbogbo nǹkan tó ní ilé ayé tó bá níyàn ní gbogbo pé ilé ayé tó máa fi lórí ẹ tó máa fi ṣe pé kí n. kó fi darúgbó ó ní nǹkan. tọmọ máa dé bá wọn rò pé àwọn ọmọ tó wọ́n wà nílé pé pẹ̀lú kínní pẹ̀lú àgùn pẹ̀lú gbogbo ẹ̀. ó bóyá ń làágùn ó tún ṣe ó bóyá ń fún àgùn bàbá olówó. bẹ́ẹ̀ ni. àná òun ló lọ orúkọ receipt ilẹ̀ òòṣà nígbà yẹn ẹni tó ń jó òòṣà ni ebi fún àmọ́ àtúkú báyìí bàbá kí ọkọ mi máa ní òun máa para ẹ̀ ọmọ para rẹ̀ ọmọbìnrin mo pàtí ẹ mọ̀ pé àwọn òwe kan wà tẹ́ bá kà spiritually àwọn òwe kan wà tẹ́ bá ń kà ẹ bá mọ̀ pé a kì í kú a máa lọ máa padà wá tẹ́ bá ń lọ nísìnyí ó níbi tẹ́ máa dé tẹ́ máa wò pé mo lè sí débi bí ìrì o tó dẹ̀ yẹ pé ẹ tí ì débẹ̀ rí nínú ayé tó pé ẹ tí ì débẹ̀ yẹn rí nínú ayé kan máa kọjá ibẹ̀ máa wá lù fàmìlì àti pé tí mo ti rí bí ìrì past life yín lẹ́ rántí past life yín. God bless you. Top man this top man Deji wọ́n ní truth. owó labí àkáǹtì wo lẹ fẹ́ ẹ wá sórí orí WhatsApp mi ẹ ṣàkáǹtì tẹ fẹ́. ẹnìkan ní Sunday Igboho marry Yorubawuyi ni okay ọdẹ today happy marriage life to Sunday Igboho and Yorubawuyi because you don't even know who is Sunday Igboho to my husband. He has said it today. Olóyè orí yín ti máa tẹ̀ yín ní kò lórí. olóyè tí wọ́n ti padà sọ lẹ́nu wọ́n ti sọ àwọn tọkọ mi ṣe jẹ́ wọ́n ti padà bẹ síta ní kọ́ máa sọ̀rọ̀ síta àgbà tó sọ síta àwọn àdìsá wọ́n máa ń burú mi ilẹ̀ advice anybody kò fẹ́ àdìsá. They are caring, they are loving, but wọ́n máa ń dín ṣinṣin lórí wọn. ẹ máa gbọ́ tí wọ́n gbọ́ bàbá ti sọ̀rọ̀ ọ́ ní táwọn bá ń bọ̀ ọ́ ní bàbá ò bínú ṣùgbọ́n tó bá mọ̀ kó fẹ́ mọ̀ mí tá a bá ti ń lọ kó fẹ́ mọ̀ mí tán dáadáa jẹ́ ká pàdé ra wa. kò bínú nìyẹn tí wọ́n máa wá táyé wá mi sọ́wọ́ kọ́ mi pé tá a bá dàgbà tá a bá dògbò tá a bá lọ tá a bá máa táyé wá èmi máa wá lọ́kọ máa wá níyàwó òun náà ni màá fẹ́ o because he's a good man so òun náà ni màá fẹ́ o ṣùgbọ́n èmi máa wá lọ́kọ máa wá níyàwó máa fojú ẹ̀ hàn àtàlátàrà bá a làrú bá ẹ wọ́n ti fún wa Mr. Fọlá ń fún wa ní Fọlá 22,404 náírà ni o ẹ wọ́n lọ $2,000 náà fún wa o no please àjọkẹ́ ẹjọ́ ẹ pè mí kí fún yín lákàntì náà ẹ bá wa gbóhùn sókè. Hello Yorubawuyi. ẹ ní ṣòfò. Hello ma mo wà lórí fóònù hello ma. God bless you. Yes ma. Listen, I'm Dr. Olasimbo. Yes ma. Àti ọkọ mi a fẹ́ kí ẹni á dá fún ẹ. Àṣẹ. Òun àníwọ̀ ẹ̀tì. Àṣẹ. Wàá jèrè àwọn ọmọ ẹ̀. Ò ní kú ní rèwerèwe. Àṣẹ. Wàá gbó wàá tọ́. Àṣẹ. Irọ́ Yorùbá yẹn ilẹ̀ Yorùbá yẹn àjọ máa débẹ̀. Àwa tí 70+ ó máa ṣojú wa. Àṣẹ lágbára Ọlọ́run. A máa jọ ṣe a máa fi lé yín lọ́wọ́. Àṣẹ. Ò ní kábàámọ̀ o. Ó kù náwó. A gbọ́ Canada mo ti ń sọ̀rọ̀. Màá dẹ̀ tún máa ń wà Nàìjíríà náà. A gbọ́ lẹ́nu Májàsọ́lá nísìnyí pé owó epo táwọn fi lọ Kwara kò ti fún wọn iná ò ní tọ́wọ́ ẹ̀. Owó yẹn ọlọ́wọ́ lọ́jọ́ ènìyàn á dá padà fún ẹ ní $1 million. Ó ṣe o appreciate ẹ a máa ń wo ẹnu wá dẹ̀ máa ń dùn á dá fún ẹ ilé àròjọ ọ̀dẹ̀dẹ̀ á gbà yìí gbogbo nǹkan tó dùn mọ́ ẹ nínú kò ní bà inú jẹ́ gbogbo ètò dẹ̀ ń wọ̀ ẹ́ pé kó dá láyé ẹ á dá ju bó ṣe fẹ́ lọ á jádùn àjò ìran ilẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á dúró tiẹ̀ ojú òní tì í. God bless you daddy. Ẹ ṣé gan mo dúpẹ́ ma God bless you ma ẹ ṣé ẹ bá mi kí dájú sà ma. Máa jíṣẹ́ bá mi kọ́kọ́ ẹ àtàwọn ọmọ wọn. Wọ́n á gbọ́ ẹ ṣé. God bless. Olóyè wọn ò fi aṣọ jó yín lẹ́nu léèsì oníhòòhò àìnà fi jó ẹnu yín. Mo gbé mi sọ pé tẹ́ bá fẹ́ fi ọkọ̀ ẹ má fàá dìtà wọn ò láṣírí ẹyọ kan báyìí kò sí lọ́wọ́ lọ́sọ́fà kọ́ mi pé mo boyfriend mi tó bá ti dé wa ní. Ohun kan ọ̀rẹ́ ẹ̀ kan tó ṣe kíní kan ó sọ pé ẹni
wọn láṣìírí àwọn àdìsá wọn burú dàgbà kó ní gbèsè lọ account number ẹ tó bá fẹ́ account number tí ẹ kó lè sọ nǹkan báyìí síta ọ̀rọ̀ olóyè tùsù nínú mo fẹ́ lọ ta olóyè ẹni tó bá fẹ́ rà kó wá kó sọ̀rọ̀ mo fẹ́ ta olóyè tó bá fẹ́ rà kó sọ fún mi mo fẹ́ ta pé ẹnu ẹ̀ ò dilẹ̀ yẹn mo fẹ́ ta olóyè. Everybody mo fẹ́ ta Yorùbá wí fast mo fẹ́ ta Yorùbá wí bẹ́ẹ̀ tó lóye fúnra rẹ̀ mo fẹ́ ta anybody ẹ bá ní mi lára everybody mo fẹ́ ta everybody. irọ́ ara yín lókè ọ̀dẹ̀ Mr. Fọlárin wọ́n fún 120k ẹ lọ bá gbọ́n sókè o. Hello. Ẹ ṣeun olórúkọ ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ olórúkọ jẹ́ bá mute ẹni background noise ẹ kálẹ́ sáà kí ló dé àsìkò yìí. Àwa nìyẹn ẹ kú ètò. Àjọ ń ṣètò ní o. Ẹ kú ìnáwó. Ìnáwó wo? Ìbọn kan yín ti bẹ́ gbogbo ẹ̀ fún wa gbogbo ẹ̀ láti gbọ́ èmi náà máa sẹ́ẹ̀dì àkáǹtì nọ́mbà mi sìn. Èmi tí mo ṣe ọmọdé nílùú òyìnbó ẹ ṣàánú mi o. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ní dáadáa. Ọlọ́run á fọ́pọ̀lọpọ̀ rọ́pò ibi tẹ́rọ kan lé sí àti ibi tẹ́rọ kan lé sí àánú á jáde ńbẹ̀. Torí pé gbogbo wàhálà wa kò ní já sásán. Àwọn olóyè náà kẹ̀dẹ̀rẹ̀ àwa kàn ń fojú ọmọ kékeré wò ni àgbàlagbà ni. Àgbàlagbà ni ó ti wá kò ń ṣe ẹ̀kan kò ń ṣe méjì. Àlọ́ mo sọ pé ta lè ṣà ẹ pé mo ìparọ́. Bóyá ẹ̀yin ẹ̀wọ̀n á bẹ̀ ń gbà tó ta lè ṣà. Àní èmi mọ̀ ń gbà yẹn bàbá Tinubu ló lọ mú kọ́sítọ́mà wà tatalẹ̀ Yorùbá fún Sunday Igboho ló kọ́ ìsìtì. Èmi lèmi kówó dání mo wá ra minerals ẹ̀yìn náà mú ń bẹ̀. Ó tiẹ̀ ti já ó ti já ẹ pín kàwa náà o. Ẹ̀yin náà mú minerals nígbà yẹn ẹ rántí mọ́ ni ẹ rántí ojú mi ní 1805 ẹ rántí ojú mi. 1804 ok. Nígbà yẹn owó tààtà àtẹ̀yìn náà gbà ń bẹ̀. Èmi ò bá yín jiyàn ṣèbílẹ̀ Yorùbá alájọjọ́ wa èmi ò bá yín jiyàn bóyá ojú oorun ló ti gbà. Ẹ má pààrọ̀ òní ilẹ̀ tààtà nígbà yẹn iṣẹ́ làwa ń ṣe nísìnyí àti gbogbo yín. Ìyá mi ẹ ti rí kí àwa tá wà lórí ètò àtàwọn tó máa tún gbọ́ tọ́jọ́ ọmọ Yorùbá òdodo ká máa dúpẹ́ pé a jẹ́ Yorùbá. Ó ní ọmọ kan ọmọ Málì níbi tí mo ti ń ṣiṣẹ́ ó ní pé òun ò tí ì rí ẹ̀yà tó dàbí Yorùbá rí. Bẹ́ẹ̀ni, we are blessed. Ó ní ibi tọ́lọ́run kẹwàá dé kò síbi tá a máa dé kọ́ ní pé bẹ̀yẹn le gágágágá tó bá máa kàwọn èèyàn tó lálùyọ ń bẹ̀ tó bá kọ́ tó kàyàn mẹ́wàá Yorùbá máa wà ń bẹ̀. But ẹ jẹ́ kí àwa tá a jẹ́ Yorùbá náà ẹ jẹ́ ká má máa sọ̀rọ̀ òdì torí pé ọmọ aláṣẹ ni wá àṣẹ wà lẹ́nu wa ẹ jẹ́ ká máa sọ nǹkan tó dáa sórílẹ̀-èdè wa sára wa torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bóyá àwọn fọ́fọ́ padà wá tó ti lọ talẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Àwa náà la padà wá Mr. Enisu Mr. Femi, please come on my YouTube Yorubawuyi, please come. I can't number yẹn wà níbí àbí kẹ́ send mi ní hi lórí nọ́mbà mi +17185020573 17185020573 WhatsApp nìkan. If you need the account number, just call me or you come on my YouTube. I have pasted this on my screen. Ẹ bá wa gbó sókè bàbá wa. Àwọn tó dẹ̀ ní pé olóyè ó ń ṣe fíìmù ni ó ti ṣàlẹ́ǹjì wọn. Àwọn yẹn mọ̀ gbogbo. Wọ́n ní tó bá fẹ́ mú un kọ́ wá bóun. Tó bá bí pọ̀rí aláyẹ ẹ̀rìbá tó bá bí da kó lọ dènà dé á mọ orí èèyàn tó jẹ́. Ọ̀rọ̀ ẹnu ló ó ń sọ̀rọ̀ ń sìn ó ń ṣe kinní gbogbo wọn ló máa wọlẹ̀. Ọmọ kékeré wọn àgbàlagbà wọn ó máa wọlẹ̀ bí àrá ni. Gbogbo èyí tó ń ṣe yìí
Ọlọ́run ọba lọ́jọ́ ènìyàn bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn gbogbo àwọn tó dẹ̀ ń tẹ̀lé wọn náà wọn ò ní dínkù wọn máa lékún ni 4 + 4 = 8 fún bàbá wa. Ẹ máa dé túbọ̀. Ẹ ṣe gan. Gbogbo ẹni tẹ́ ń dínà ìpẹ́ ẹ̀ta lè òṣà ẹ̀ ń parọ́ fúnra yín ni. Mrs. Fawusi àwọn náà ti san 51,000 nínú owó ilẹ̀ òṣà tó ń tà 51,356 àwọn náà ti san nínú owó ilẹ̀ òṣà tó ń tà Ọlọ́run bá mi gbóyún lọ́wọ́ everybody please ẹ ṣe mo dúpẹ́ I don't know how to appreciate Yorubawuyi fan. Can somebody pin your account number lẹ́ ń wò lórí screen yìí Àmọ̀kẹ́ Ọlájọbí something òun lẹ́ ń wò lórí screen yìí màmí mo dúpẹ́ làwọn account number ní o òun lẹ́ ń wò lórí ṣe ògbẹ́ntẹ́ ń ṣàdáadáa fún Yorubawuyi God bless you Yorubawuyi God bless gbogbo wa iṣẹ́ ìran wa là ń ṣe tá a bá ṣe ta ló máa ṣe èmi ń rí bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n bá fẹ́ ṣe báyìí tó bá ti pé Yorubawuyi ìgbà tí mo ti kà àwọn ìwé kan tí mo ti rí pé a máa ń lọ máa ń bọ̀ ni one I have àpá ẹ bá wọwọ́ mi ẹ má kì í fi hàn yín I have the àpá here ìyá mi sọ pé ìgbà tí mo máa ń lọ tí máa ń bọ̀ wọ́n lè sọ mí láyé làgbé wọ́n nígbà yẹn làwọn ṣán àpá ẹ má kì í sọ̀kan tí wọ́n fi ṣe mí lápá mi bí kí n má sọ fún yín mi ì dìtẹ́bù o bẹ̀ wọ́n fún mi lápá màmí ni mo tún gbé wá mo tún padà lọ so mo ti ka ìwé mo lè ti ráyè mọ iye nǹkan mo máa ń sọ̀rọ̀ bọ̀bọ̀ kan fún yín ní Amẹ́ríkà níbí àwọn tí wọ́n jọ ja ogun Second World War l'Amẹ́ríkà wọ́n ẹ̀ṣẹ̀ tún bí l'Amẹ́ríkà ni wọ́n ẹ̀ṣẹ̀ tún bí bóyá wàá ìpèrè jọ wọn 20 or 21 years lọ nísìn James lórúkọ ẹ̀ and he was able to remember his past nígbà tó wà lọ́mọ ṣé 18 months kọ́ ni he was able to remember his past ṣe wá pé Nàìjíríà ni àwọn àníbẹ̀rẹ̀ wọn sọ sílẹ̀ ẹ̀ náà kò ti dàgbà ni àníta tó kò ti dàgbà ni ọmọ ọdún kan ó lé kò tí pọ̀ ọmọ ọdún méjì wọ́n gbé lọ sí picnic lórí plane ló sọ pé òun ti wá plane yìí rí ọmọ ọdún kan àwọn ó lé ó wá plane rí kẹ̀ tó ní sọmọ ẹni tó ń jẹ́ Little James òṣùpá tó kọ́ máa ṣe kíní ẹ̀bí ìrànwọ́n wọ́n ní bóyá nǹkan kan ṣe ni wọ́n gbọ́dọ̀ sọ́dọ̀ àwọn tó máa wò Big James Little James ni God bless you àwọn tó ti mọ wọn jẹ́ kí n mọ orúkọ yẹn délẹ̀ Mr. James wọn jẹ́ kí n mọ orúkọ yẹn délẹ̀ tó ti ń sáré tó ti bá mi kọ orúkọ ẹ̀ òun ti wá plane tí wà tó fi jagun Second World War ní Amẹ́ríkà pé òun lòún wà ìwọ bá wò àbọ̀ ṣé ọmọdé yìí pé ọmọdé tí ó ti ment ó ti ní pé apẹ́ Nàìjíríà ní níṣẹ́ ọmọ gbọ́dọ̀ pásítọ̀ àbọ̀dọ̀ àfọ́ ọmọ fi gbálẹ̀ ná gbogbo orí ẹ̀ ibẹ̀ ló ti ń ṣàlàyé fún wọn ó dárúkọ ẹ̀gbọ́n ẹ̀ ó dárúkọ orúkọ àwọn ìyá àwọn fámìlì ẹ̀ ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn nínú plane gbà tí plane yẹn gbaná ó lóun ní pilot ó lóun sọ pé plane on fire Little James cannot come out plane on fire ó rántí past ó dẹ̀ sọ kódà ọdọ kan pé bàbá àwọn ògógógó ni bàbá àwọn máa ń mu wọ́n lọ wọ́n ṣe findings ó dárúkọ àdírẹ́sì ilé wọn lọ síbẹ̀ wọ́n dẹ̀ rí mẹ́ni ọmọ ló ti lọ ló padà wá àìmọye ọmọ tó wọ́n ti pààsì ẹ̀ tó pé Nàìjíríà ni àwọn ẹ̀mẹ̀rẹ̀ ní ẹ bá wa ná nígbàlẹ̀ ọmọ mi fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mo láti spirituality gan mi ṣe fẹ́ ní ẹ̀sìn kankan but when you are spiritual o ní nígbà tí ní ẹ̀sìn kankan láti mọ àwọn kankan máa sọ fún mi wà ní school teacher mi tó ń kọ́ mi ní art Mr. Shuaib Subair ló kọ́ mi ní secondary school that was 85 86 ló sọ fún wa wípé dúdú máa jẹ president l'Amẹ́ríkà tó kò sí kan tó máa ṣe sí Obama dẹ̀ jẹ́ president wọ́n lè ti sọ fún wa nísìnyí pé ilẹ̀ Yorùbá máa rule the world èdè tí wọ́n pè ní èdè Yorùbá yìí ó máa rule gbogbo àgbáyé tó pé àgbáyé tó máa fẹ́ sọ̀rọ̀ máa ní tó bá ti gbọ́ Yorùbá wọ́n dàbí ẹni tí wọ́n dàbí illiterate tó bá ti gbà kan wọ́n tó bá gbọ́ Yorùbá people will see you as illiterate ó ti wà lákọsílẹ̀ tó dẹ̀ máa ṣẹlẹ̀ so
ó jẹ́ kó yé wa ní spirituality pé nǹkan tó bá ṣe kò sí nǹkan tó ń jálùjọ náà kò sí nǹkan tó ń jẹ náà wàá jẹ nínú ẹ̀ nísìnyí kó tó lọ tó bá tún lọ wàá tún padà wàá tún wá jẹ wọ́n ní ẹlòmíì gan Ọlọ́run máa fi ẹ̀mí ẹ̀dá bóyá bí ẹyẹ lé tó yẹ pé kò ní ẹyẹ oníṣàsùn ẹyẹ ń jẹ ẹyẹ mu ẹ kàn máa kẹ ni ẹlòmíì ológbò pet ló máa jẹ ẹgbẹ́ kan máa kẹ ó ti ṣe wàhálà nígbà kan ó ti lọ ṣé irú àwa yìí ń sìn irú àwọn tata ilé òòṣà irú àwọn tata ilé òòṣà irú èmi àti Sunday Igboho àti Tinubu tata ilé òòṣà àwọn alápadà wáyé ó tilẹ̀ jẹ́ pé alágàbàǹgebè ní ẹgbẹ́ gbogbo atata ilé òòṣà nígbà yẹn àtẹni tó mu pure water àtẹni tó mu minerals gbogbo alápadà dé ń sìn táwọn á ń jà tàbí gbà nìyẹn padà if you see yourself in the condition wípé o wà lára tó sọ pé agbọ́dọ̀ bọ́ ni o Yorùbá gbọ́dọ̀ kó lóko ẹrú ni o agbọ́dọ̀ bọ́ ni o ìzílà pé wà lára àwọn tí wọ́n jọ ta ilé òòṣà àbí you are just fighting for that now tó bá padà wá bóyá after 100 years àbí after 200 years ló padà wà lára àwọn tó máa benefit ilẹ̀ Yorùbá wá tó wá ní London náà bí ọmọ yẹn sí kí London tó dáa ó lè wà lára àwọn tó pọ́n ti tún London ṣe ó lè wà lára àwọn tó jagun fún London ẹ bá wa gbóhùn sókè ṣe. Amẹ́ríkà náà bí sí ní Amẹ́ríkà ló wà mo kàn ṣe sample pé London ẹ bá wa gbóhùn sókè náà. Hello màámi. Ṣé program tèmi ni mo ń sọ̀rọ̀ sí báyìí? Bẹ́ẹ̀ ni mà. Mo send owó sí kinní ní ìwà mọ bí mo ṣe máa send àkáǹtì send information sí yín. Màámi ẹ ti send ẹ. Mo ti porúkọ yín 51,356 fáwùsì. Mi mọ̀ gbàdá porúkọ mi. Ẹ̀yin ni fáwùsì màámi. Mo ti porúkọ yín mà. Okay. Yes ma. Ṣé rìbáàtì yẹn pé èèyàn can you send me yours? Okay. Pé wọ́n tún yàn bí yẹn sí ń bọ̀ o. Mo ti ń wá àwọn tó yẹ wípé wọ́n máa mọ̀ nípa pé kán àtúnbí. Mo sì ń wá àwọn tó máa mọ̀ nípa tó máa bá mi sọ̀rọ̀ lórí page mo sì fẹ́ gbé àwọn èèyàn wá tẹ́ bá mọ̀ àwọn tó bá mọ̀ nípa pé kéèyàn reincarnate bí wọ́n tún yàn bí àwọn past life tẹ́ bá rìn lọ ní èmi ti àti mo yẹ ìdá Amẹ́ríkà mo yẹ ìdá Amẹ́ríkà gbà yẹn tí wọ́n gbé mi lọ síbì kan mọ́ ọ̀kan a lọ ra aṣọ mo lè sọ fẹ́ni tó jọ lọ pé àjọ lọ pé wọ́n yà pé mo ti débi bí yìí màámi tẹ́ bá ti ní background noise ẹ bá wa mute ẹjọ. Ok mo ní ó dàbí pé mo ti dé ibi bí yìí rí ènìyàn náà débi bí yìí rí bá ó ní gbogbo ló dé gbogbo tó jẹ dá Amẹ́ríkà ní bí àwọn àwọn tí mo dá Amẹ́ríkà mo ní dàbí pé mo ti débi bí yìí rí pé nígbà tá à ń lọ ó dàbí pé tá a bá yà síbi left báyìí a máa rí kinní kan a máa rí to tell you the truth ọkọ mi ni mo ń sọ fún I just have to tell you the truth ó dà pé a máa rí kinní kan bí ẹ̀ràn kan ó máa lọ kinní kan yẹn wá fún mi ṣe yẹ̀yẹ́ but he knows who I am Ọlọ́run fún mi lẹ́bùn nǹkan bẹ́ẹ̀ yẹn àwa jáde will you believe pé nǹkan tí mo sọ pé mo ti rí yẹn mo jẹ́ rí I have picture nínú store yẹn jọ yẹn picture yẹn wà lọ́wọ́ mi ìdìsẹ́ bá gbóhùn sókè. Ẹ jọ̀wọ́ o ayọ̀ ni o àtúwálé òyà ẹ káàbọ̀. Torí àwọn èèyàn yín yẹn ó yẹ kó máa bọ yín nínú ìlú yín yẹn. Kí ló dé? Gbogbo omijé ojú yín tó bẹ̀rẹ̀ àánú ó dẹ̀ rí àánú yẹn dẹ̀ wáyé. Bẹ́ẹ̀ni adúpẹ́. Àdúpẹ́ fún Ọlọ́run ayọ̀ ni ó jẹ́ àwọn ọlọ́tẹ̀. Ojú wọn máa bó. Ifá mi sọ fún yín pé gbogbo àwọn bandits yẹn a máa gbẹ́lẹ́dẹ̀ a dẹ̀ máa gba àkùkọ adìyẹ 10 a máa gba màálù 12 a dẹ̀ máa gba garawa òróró 12 orógbó 12 nífà mi ní kí n sọ fún yín. Ṣé mi lẹ ń sọ fún àbáwọn tó wà àbí àwọn fans mi?
ẹ̀yin ni mo sọ fún ẹ̀yin Táyọ̀ dé bá nínú ìlú yìí ẹ̀ òun ni nǹkan tí fámìlì kì í gbà lọ́wọ́ yìí. mo ti sùn. Ok àjíire yìí tó tẹ bá ti jí ìgbà tí tú ìfàmì àti tú padà sọ fún mi. ṣé lórí owó tà ń gbà tí o ti débi kankan yìí ní fàtí fẹ́ gba ẹlẹ́dẹ̀ 12 ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ọlọ́run tó bá wù yí fast mo fẹ́ tà yín nísìn àwọn ẹni kì í máa tà yín tí ní bá tà yín nísìn ẹ wà lára àwọn tí máa tà ó dàbọ̀ ẹ wà lára àwọn tí máa kọ́kọ́ tà ó dàbọ̀ ẹ kóra yín lọ ẹ gbọ́ owó tà tí you late come class ẹ bẹ yẹ late come class yẹn ló dà yẹ late yẹn ló dà ẹ kúnlẹ̀ káwọn yín sókè bàbá mi. ìṣàgbọ́dọ̀ ọkọ̀ o àgbẹ̀nà gẹ̀ẹ́gẹ́ kéèké lẹ́nu ya ṣàgbọ́dọ̀ ẹni bàbá Fáṣọ̀jà ti dé ẹni bá àpè yín bẹ̀yẹn àti ẹ̀fẹ́ kẹtọ̀ lórí TikTok ẹni bàbá Fáṣọ̀jà ti dé o Mr. Fàájà ti dé o ẹgẹ́sì ẹni tó dé ẹgẹ́sì ẹni tó dé ẹgẹ́sì ẹni tó dé ẹgẹ́sì ẹni tó dé Fáṣọ̀jà ẹ bá ẹyẹ kìíní kọ Mr. Fẹ́mi please send me send message mi lórí WhatsApp ni o irọ́ àgbà yín bẹ̀rẹ̀ àní gbọ́ yín lórí yín ẹ bá wa gẹ́sẹ̀ tó dé Ṣàngódé o káyà o agbẹ́nà gẹ̀ǹgẹ̀ fèké lẹ́nu ya Ṣàngódé o Ṣàngódé kò so Mr. Fẹ́mi bá mi send receipt sórí fóònù mi ẹ ṣe. Fóònù yín ò lọ bíbí yìí o fóònù yín ò lọ o à ń pè yín o ẹ bá lọ sórí àpáta my WhatsApp number is WhatsApp number mi +17185020573 tẹ́ bá wà ní Amẹ́ríkà ẹ ní fi 1 square +1 sí ẹ kàn máa lò ní 71850200573 71850200573 Ṣàngódé ọkọyà o bàbá Èkìtì àsùn látàárọ̀ bàbá Èkìtì wọn wá sórí iṣu bàbá Èkìtì ẹ lọ sùn ó yẹ kẹ́ máa sùn ní bàbá Èkìtì ọlọ́mọ kó yẹ kẹ́ máa sùn ní kí bàbá Èkìtì lọ sùn ní kó tí wọ́n wá sórí iṣu òfin bàbá Èkìtì ó yẹ sọ̀rọ̀ náà bí a lè gbọ́ yín bẹ̀ wọ́n pè ẹ pè mí lórí fóònù ní àní gbọ́ yín níbẹ̀ yẹn kí níyẹn ò ní dùn dáadáa lórí TikTok bàbá Èkìtì délé wa wọ́n ní àdúgbò ìlú ìyá Yorùbá wuyì rẹ o ṣé ìlú ìyá mi àbí ìlú tèmi tí mo gbà yín lójú ìlú ìyá Yorùbá wuyì rẹ o bàbá Èkìtì ẹ pè mí ní kí lórúkọ ẹ Èkìtì mi fẹ́ fi nọ́mbà lè pè ọ wà lórí TikTok yìí àdúgbò bàbá Èkìtì yẹn ò kí ní nẹ́tíwọ̀kì ìjà ó yá Ṣàngódé ọkọyà o agbẹ́nà gẹ̀ǹgẹ̀ ẹ bá wa mute ẹ bá ti máa repeat ara mi ẹ̀yin mò ń bá ẹ bá mi mute ẹni bá fíà tẹ̀ ń jẹ yẹ ó ń dún nínú iṣẹ́ tó tà ń ṣe. fóònù payasaka tí mò ń lò ẹ. ẹ bá wa gbọ́n sókè bàbá mi yes ma. ṣé ṣàkáǹtì yín ló wà lórí kinní yẹn. Bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ two name lẹ fi síbẹ̀. two name báwo. Àmọ̀kẹ́ Ọlájọbí Àjàlá that's first bank. Yes. Then ẹ fi Latifat Àmọ̀kẹ́ Àjàlá whatever tó bá ti yọ náà ni. Okay. But account number yẹn ni first bank. It's okay. No, ẹni sùúrù orúkọ admin ẹ̀ ń wò lókè yẹn but orúkọ tó máa yọ nínú àkáǹtì yẹn ni Àjàlá Àmọ̀kẹ́. Okay, that's fine. Because mo fẹ́ confirm. Ẹ ṣé gan. Ẹ bá mi send the receipt ma, ẹ ṣé. Not at all. Ẹ ṣé. God bless you too ma. Àmọ́ àwa dá Bàbá Èkìtì à ń pè yín Bàbá Èkìtì àdúgbò ní Bàbá Èkìtì yẹn. Bàbá Èkìtì ni mo Bàbá Èkìtì owó yìí ti sùn Bàbá Èkìtì wa ń pariwo níwájú ilé wa. Yorùbá wuyì lélẹ́yìí o àti lélẹ́yìí Yorùbá. Ọlọ́run bọ̀ àbẹ̀gbẹ́
Ọlọ́run gbogbo wa àríwá bẹ́ẹ̀kìtì pé wọ́n dẹ̀ ti wá sórí TikTok ó dẹ̀ sọ̀rọ̀ lórí TikTok ńgbà náà àárín yín pè lórí fóònù àmúbíyá nẹ́tíwọ̀kì ni ẹ sọ̀rọ̀ lórí TikTok ẹ ọ̀ mìtì o lẹ́kìtì ẹ ọ̀ mìtì o Ògúndé o lẹ́kìtì ẹ ká drop ká tún request send sí because get gbogbo àwọn la fi ń pè wọ́n fẹ́ fún wa ní bóyá lọ sókè ọdẹ ni o wọ́n délé wa lókè ọdẹ you watch your life thank you wọ́n ti fún mi ní gift wọ́n fẹ́ fún wa ní bóyá lọ sí ilé àwọn Yorùbá wù lókè ọdẹ àbẹ́kìtì fẹ́ já wa sí Ọlọ́run ló